Káàbọ̀ padà sí ìmúdójúìwọ̀n apá kejì ọdún tí a mọ̀ sí Q2 ti SKALE network. Nẹ́tíwọ̀kì SKALE ṣe ìfiyangàn ìṣiṣẹ́ ní àwọn ìmúdójúìwọ̀n ìmọ̀-ẹ̀rọ apá kejì ọdún tuntun tí wọ́n gbé jáde. Nínú àtúnwí ìmúdójúìwọ̀n yìí, n ó máa sọ nípa iṣẹ́ ìyàlẹ́nu tí agbègbè ìdàgbàsókè SKALE àti àwọn aláfọwọ́sí tí wọ́n ń ṣe nípa ìlọsíwájú ti SKALE. Èyí ni ìmúdójúìwọ̀n apá kejì ìpín ọdún sí mẹ́rin ti ọdún yìí. Àkọ́kọ́ ìmúdójúìwọ̀n ìmọ̀-ẹ̀rọ ti apá kejì ọdún ni ìgbéjáde Metaport, eléyìí tí àwọn olùmúlò nílò láti lè fi àwọn àmì ohun ìní wọn ránṣẹ́ láìsí ìdojúkọ kankan. Ìkejì, tí o bá fẹ́ mọ̀ nípa ìgbéjáde afárá Metaport, o lè lọ sí orí búlọ́ọ̀gì SKALE láti mọ̀ nípa ẹ̀. Apá kejì ìmúdójúìwọ̀n ìmọ̀-ẹ̀rọ ti ọdún yìí, òun ni ìmúdára pínpín ti àwọn ìwé àdéhùn SKALE. Àwọn olùdàgbàsókè SKALE ń ṣiṣẹ́ láti ṣe ìgbésókè àwọn ìwé àdéhùn SKALE. Ní apá kìíní ọdún yìí, àwọn olùdàgbàsókè ṣe ìgbésókè sí ìwé àdéhùn SKALE, wọ́n sì jẹ́ kí pínpín àwọn àdírẹ́sì SKALE kí ó rọrùn àti pé àwọn APIs ó jẹ́ kí àwọn olùpilẹ̀ṣẹ̀ tí wọ́n ń kọ́ lórí SKALE láti lè wọnú SKALE pẹ̀lú ìyára, eléyìí tí ó jẹ́ kí ìlànà àsopọ̀ kí ó yá kíákíá. Ìkẹta nínú ìmúdójúìwọ̀n ìmọ̀-ẹ̀rọ ti apá kejì ọdún yìí ni ìgbéjáde version 2.2 àti ìlọsíwájú rẹ̀. Version 2.2 ti SKALE ń bọ̀ lọ́nà ní ọjọ́ iwájú. Àwọn ọmọ ẹgbẹ́ SKALE ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ láti mú iṣẹ́ lórí àwọn ẹ̀wọ̀n SKALE túbọ̀ dára sí i. Àwọn ohun tí ń bọ̀ ni wọ̀nyí: ìgbésókè afárá IMA láti jẹ́ kí àwọn ìlànà ìdúnàdúrà túbọ̀ yára sí i. Ìkejì, ìlọsíwájú iṣẹ́ pẹ̀lú àwọn ìpìlẹ̀ ẹ̀wọ̀n SKALE. Ẹ̀kẹta, ìdúróṣinṣin tí ó pọ̀ sí i ti iṣẹ́ ẹ̀wọ̀n SKALE lábẹ́ ẹrù gíga, ìyẹn àwọn ìṣòwò tó bá pọ̀ tí ó sì lágbára. Ẹlẹ́kẹrin, ìmúdára ẹ̀rọ ìyípo. Ẹlẹ́karùn-ún, títún mú iṣẹ́ ṣíṣe ìparun ara ẹni ṣiṣẹ́ ní àwọn ẹ̀wọ̀n SKALE fún àwọn àdéhùn ìjáfáfá. Ẹlẹ́kẹfà,
Dá ìbuwọ́lù ìṣòwò padà ní àwọn ìwé-ẹ̀rí ìṣòwò láti wà ní ìbámu pẹ̀lú Ethereum, Jason RPC pẹ̀lú API. Ẹlẹ́kẹ̀rin nínú ìmúdójúìwọ̀n ìmọ̀-ẹ̀rọ ti apá kejì ìdásímẹ́rin ọdún yìí, òun ni ìsopọ̀ dápradà. Nítorí bí a ṣe ṣẹ̀dá SKALE pẹ̀lú ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀, ìsopọ̀ dápradà kì í ṣe iṣẹ́ tí ó rọrùn. Nítorí náà, iṣẹ́ ṣíṣe yìí wá pẹ̀lú ṣíṣẹ̀dá ojútùú ìsopọ̀ kan fún ọ̀kọ̀ọ̀kan ẹ̀wọ̀n tí ó ń bẹ ní orí SKALE. Èyí jẹ́ àṣeyọrí nípa ṣíṣiṣẹ́ pẹ̀lú covalent fún ìpèsè dátà àti ìyọrísí 6 nínú àwọn ẹ̀wọ̀n 20 tí ó ń bẹ ní orí SKALE àwọn sì ni ohun tí a ti rí gbé sí orí ìkànnì dápradà náà pẹ̀lú díẹ̀ sí tí ó ń bọ̀ ní ọ̀nà. Ní SKALE Network, a ní àdìsọ́kàn láti gbé àwọn àdádálẹ̀ tuntun tí ó máa jẹ́ solution sí àwọn ìdojúkọ ti technology blockchain. Pẹ̀lú bí ọjọ́ ṣe ń gorí ọjọ́, àwọn olùdàgbàsókè agbègbè SKALE àti àwọn olùfọwọ́sí wọn ò dúró níbi ṣíṣe ìgbésókè bí technology blockchain yóò ṣe dára, tí wọ́n sì ń ṣe bí wọ́n ṣe lè máa ran àwọn olùpilẹ̀ṣẹ̀ àti àwọn olùmúlò lórí SKALE lọ́wọ́ pẹ̀lú àwọn ìṣòwò tí ó yára, tí ó dára, tí ó sì tún jẹ́ pé ó jẹ́ èyí tí ó dúró déédé fún ohun tí blockchain wà fún. Tí o bá fẹ́ mọ̀ nípa àwọn ìmúdójúìwọ̀n tí ó máa ń múnú dùn tí ó sì jẹ́ ti ìdàgbàsókè ní SKALE Network, o ní láti máa padà wá sí orí búlọ́ọ̀gì wa kí o lè mọ àwọn ohun tí a bá tún ṣe. Nípa SKALE Network, ó jẹ́ blockchain tí ó yára jùlọ ní àgbáyé tí a sì kọ́ láti yára, láti ní ààbò àti láti jẹ́ kí ayé rọrùn fún àwọn olùmúlò. Àwọn ẹ̀wọ̀n SKALE wọ́n máa ń fún àwọn ènìyàn ní wọ́n máa ń pèsè fún àwọn ènìyàn owó gáàsì òdo láti fi ṣe àwọn ìṣòwò wọn. Wọ́n sì tún máa ń ní àwọn ibi ìpamọ́ orí ẹ̀wọ̀n àti fífi ìwé ránṣẹ́ lórí ẹ̀wọ̀n àti lílo àwọn ìwé-ẹ̀rí tí ó jáfáfá láti fi ṣe ààbò fún àwọn olùmúlò àti àwọn olùpilẹ̀ṣẹ̀ tí wọ́n ń kọ́ sí orí SKALE. Tí o bá fẹ́ ka díẹ̀ sí nípa SKALE àti gbogbo ohun tí ó ṣẹlẹ̀ lóṣù yìí ní SKALE, eléyìí tí ó jẹ́ apá kejì ìdásímẹ́rin ọdún 2023, o lè lọ sí orí SKALE blog, skale.space/blog kí o lọ kà nípa ìmúdójúìwọ̀n ìmọ̀-ẹ̀rọ
àti ìgbéjáde version 2.2 ti SKALE eléyìí tí ó ń bọ̀ ní ọjọ́ iwájú. Gbìyànjú kí o padà wá sórí blọ́ọ̀gì wa láti lè mọ àwọn ohun tí ó tún ń bọ̀ lọ́nà. O ṣé tí o gbọ́ mi, èmi ni aṣojú SKALE fún ilẹ̀ adúláwọ̀ ti èdè Yorùbá gẹ́gẹ́ bí o ṣe ń gbọ́ mi. O ṣé, ó dìgbà kan ná kí o sì ní ọjọ́ rere. Ó dàbọ̀.